Àwọn ọmọ Ọlọ́run ẹ gbàdúrà fún Sunday Igboho. Sunday Igboho ọ̀tá rẹ̀ ti há. Wọ́n fẹ́ pa lẹ́nu mọ́. Kò dẹ̀ sí nǹkan ṣoṣo tán fẹ́ fi pa lẹ́nu mọ́ nípa ilẹ̀ Yorùbá nation. Òun ni wípé wọ́n fẹ́ pa lẹ́nu mọ́ láti sọ pé ọmọ wa ló wà ńbẹ̀, ẹjọ́ ó parí kẹ́ tó máa sọ̀rọ̀. Ṣùgbọ́n tí ó bá rí bẹ́ẹ̀, àgbà tí yóò bá wá padà sọ̀rọ̀, wọ́n á ti kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ òfin àti onírú ẹ̀sùn kọ lẹ́sẹ̀. èèyàn mi ẹ wò ó mẹ́sẹ̀gì tí bàbá Násírì give ní this time around hey, ó lágbára o. Mo ní èmi nìkan kọ́ ni mo máa gbọ́, jẹ́ kí n mú wá fáwọn èèyàn mi kẹ́yìn náà gbọ́ kí kálukú máa gbáradì. Ṣẹ́yìn náà mọ̀ yìí pé mẹ́sẹ̀gì bàbá yìí kò ṣeé kó dànù rárá àti rárá. Mẹ́sẹ̀gì ní agbára, ẹ má jẹ́ n parọ́ fún yín ẹ̀yin èèyàn mi, ó ní agbára gidi gan. Ṣùgbọ́n mo mọ̀ pé all is well, àbí even though if it is not well gan pàápàá, but ẹ wá lọ gbọ́ bí wọ́n ṣe ṣàlàyé mẹ́sẹ̀gì. Wọ́n ránṣẹ́ sí everybody. Àwọn Èkìtì náà kan máa múra lẹ̀, àwọn Ọ̀ṣun state, àwọn Àmọ̀tẹ́kùn, Tinubu, in fact wọ́n sọ̀rọ̀. Ẹ wò ó, ẹ wá lọ gbọ́. Ọlọ́run àkọ́kọ́, mo rí adìyẹ òbí méjì tó pa ọmọ tó jókòó lórí ọmọ wọn níbi ọ̀tọ̀ọ̀tọ̀. Ní òjijì, adìyẹ òbí àkọ́kọ́ ó dìde lórí àwọn ọmọ tiẹ̀, ó dẹ̀ lọ sọ ìyá adìyẹ tó jókòó lórí àwọn ọmọ tiẹ̀, ó dẹ̀ pa sórí wọn ńbẹ̀. Àwọn ọmọ adìyẹ tó wà lábẹ́ adìyẹ tí ìyá àkọ́kọ́ lọ pa ìyá yẹn, wọ́n padà sí abẹ́ ìyá adìyẹ tí ó pa ìyá wọn. Bí wọ́n ṣe padà sábẹ́, àwọn ọmọ tí ó padà sábẹ́ yẹn, wọ́n tún wá dìde látabẹ́, wọ́n wá lu ìyá adìyẹ tó pa ìyá wọn, wọ́n wá lù ú pa. Mo wá béèrè ọba àwọn ọba, kí ni ìtumọ̀ òbí adìyẹ méjì yìí? Kí ni sì ni ìtumọ̀ àwọn ọmọ? Kí ni ìtumọ̀ àwọn ọmọ tí ìyá adìyẹ lù pa tó wá pa ìyá adìyẹ tó lù ìyá wọn pa? Ẹni tó ní ayé àtọ̀run ní kí n sọ fún Nàìjíríà pé ìyá adìyẹ tó kú ní ẹgbẹ́ PDP, pé ẹgbẹ́ PDP ò exist mọ́ o, pé APC àti PDP ni àwọn fi ṣe àpẹẹrẹ fún mi o, pé kí n wá sọ fún gbogbo àwọn ẹgbẹ́ APC o, àwọn ọmọ tí ẹ kó láti pátì míì wọnú pátì APC pé òun ni yóò padà pa APC o, ẹ kọ ìran yìí lẹ̀ o, ẹ jẹ́ kí àwọn ẹgbẹ́ APC Nàìjíríà kan rí ìran yìí. Ẹni tó láyé àtọ̀run wípé àwọn tí ọmọ tí ó dìde láti àwọn ẹgbẹ́ PDP àtẹgbẹ́ míì wọnú ẹgbẹ́ wọn ni yóò padà pa ẹgbẹ́ APC tí ó padà parun ní Nàìjíríà. Ibi tí wọ́n fẹ́ dé láyé tí wọn ò ní lè débẹ̀. Ẹ kọ ìran yìí lẹ̀, ẹ jẹ́ káwọn ẹgbẹ́ APC tí wọ́n jẹ́ ọ̀ríjínà tí ì ṣe àwọn ọmọ aláṣàwọ̀ kí wọ́n rí mẹ́sẹ̀gì yìí, kí wọ́n jẹ́ kí Tinubu ó gbọ́ ọ̀rọ̀ yìí torí ọjọ́ ọ̀la. Àwa ò sọ ìran láti dẹ́rùn ba orílẹ̀-èdè àbí láti kó ìpayà bá wa, ṣùgbọ́n kí ẹ lè mọ̀ wípé Ọlọ́run wà nínú ìjọ àpọ́sù ti Kristi, kí ẹ dẹ̀ lè mọ̀ wípé wòlíì wà nínú generation yìí, kí a sì lè jọ gbàdúrà. That is the three reason. Ìyẹn ìkíní. Èkejì, bí ẹnikẹ́ni bá sì ń celebrate ẹgbẹ́ PDP ní Nàìjíríà, Olúwa ni ó ti kú. Kò ní lè mọ̀ bóyá wọ́n lè join mọ́ pátì míì lọ́jọ́ ọ̀la, but ẹgbẹ́ yẹn ti kú lórílẹ̀‐èdè yìí. So ẹ lè kọ́ ilẹ̀ o kí ìran yìí. Ìyẹn ìkíní fún di àṣírí PDP àti APC. Káwọn ẹgbẹ́ APC tó bá jó òfin náà fẹ́ gbé lẹ̀, kí wọ́n lo gbọ́ òfin tó lè
dènà de àwọn ẹgbẹ́ tó wọlé sí wọn lára kí wọ́n má lè rọ́jọ́ ọ̀la yẹn bàjẹ́. Simple. Mi ì support party kankan o, but ohun ọ̀run lèmi ń sọ o, ìyẹn ti PDP and APC. Eléyìí ti àwọn ará ìlú òyìnbó. Mo rí obìnrin òyìnbó àti ọkùnrin òyìnbó lójú òfurufú. Wọ́n ń sunkún. Bí wọ́n ṣe ń sunkún ni omijé wọn dé ilẹ̀ tó ń di pàṣán, tí pàṣán yẹn dẹ̀ ń gbé láti ìlú òyìnbó tó ń pínra rẹ̀ káàkiri Nàìjíríà. Omi ń ṣubú lu church, omi ń ṣubú lu ènìyàn, omi ń ṣubú lu ilé. Mo béèrè pé Olúwa kí nìdí àti àpẹẹrẹ. Ọba àwọn bá sọ fún mi wípé àwọn ará ìlú òyìnbó ń sọ́fà, wọ́n ń jìyà, pé àwọn ọmọ Nàìjíríà tó wà Nàìjíríà wọ́n ń lù wọ́n ní jìbìtì, pé àkókò ti tó láàrin ọdún yìí sọdún tó ń bọ̀ gangan, pé òun fẹ́ gbẹ̀san lára àwọn ọmọ Nàìjíríà tó ń lu àwọn ará ìlú òyìnbó ní jìbìtì. Ṣọ́ọ̀ṣì ni o, individual ni o, ìdílé ni o, òun fẹ́ fìyà jẹ wọ́n, pé ìtumọ̀ omijé wọn yẹn, omijé òyìnbó ọkùnrin àti obìnrin, pé àwọn ọmọ Nàìjíríà tó wà lókè òkun pé wọ́n ń sọ́fà, wọ́n ń stress, gbogbo ìgbìyànjú wọn, àwọn èèyàn wá ń lù wọ́n jìbìtì. Pàṣán tí mo rí tómijé yẹn dà ní pé yóò di ẹ̀san lórí gbogbo àwọn ọmọ Nàìjíríà tó wà Nàìjíríà tó ń lù wọ́n ní jìbìtì. Both àwọn tó ń talẹ̀, òṣèlú ni o, ṣọ́ọ̀ṣì ni o, pé òun máa gbẹ̀san láti ọdún tó ń bọ̀ lára wọn. Ẹ bá mi jẹ́ káwọn ará ìlú òyìnbó rí mẹ́sẹ̀gì ìyẹn ti àwọn ará ìlú òyìnbó. Ní ẹ̀kẹta, eléyìí tí Ṣèyí Mákindé. Mo rí Ṣèyí Mákindé gómìnà Ọ̀yọ́ pẹ̀lú àwọn tó dé fìlà north Haúsá. Mo rí wọn, wọ́n kúnnú mọ́tò, wọ́n rìnrìn àjò. Bọ̀ká tó dé fíìdì ibi tí wọ́n lọ, Ṣèyí Mákindé nìkan ló wà nínú mọ́tò. Kò sí àwọn èèyàn wọ̀nyẹn mọ́. Ẹni tó láyé àtọ̀ ń sọ wípé àwọn náà tí máa tan Ṣèyí Mákindé dé ìkóríta tí òun fúnra rẹ̀ máa regret at the end. Ẹ jẹ́ káwọn wòlíì rẹ̀ ọ̀tọ̀yọ́ ká gbọ́ mẹ́sẹ̀gì wípé wọ́n á tàn àtàwọn wòlíì rẹ̀, wọ́n á tàn, ṣùgbọ́n kó lọ gbàdúrà kọ́lọ́run kó sọ fún bóyá Násùrù ríran ọ̀run, bóyá kẹta ara ẹ̀, kó lọ gbàdúrà dáadáa fún ti Ṣèyí Mákindé. Ní the risk and the mortality, ẹ wá gbọ́ o ẹ wá gbọ́ o, ẹ̀kẹrin o. Mo rí àwọn gómìnà Nàìjíríà, wọ́n wà ní dépò epo. Bàbá wa Tinubu náà wà ńbẹ̀. Bó ṣe wà ńbẹ̀, mo wá rí wípé ó wá pín lítà epo, kíní machine tí wọ́n fi ń ta epo bíìgì yẹn, ó wá ń pín fún gómìnà kankan. Àwọn gómìnà yẹn wá ń gbé lítà yẹn lórí. Lítà ńlá tán máa fi ń ta epo yẹn, machine yẹn ńlá tán máa ń ṣe yẹn, wọ́n wá dì í lórí gómìnà kankan ní Nàìjíríà. Wọ́n wá gbé wọn mú, kò sí PA, kò sẹ́nì kankan tó ràn wọ́n lọ́wọ́. Mo wá béèrè Olúwa, kí ni ìtumọ̀ ohun tí mo rí? Ọlọ́run àwọn ọmọ ogun sọ fún mi pé àṣírí sọ́sídì tí Tinubu yọ lòun wá fi hàn mí o. Pé sọ́sídì tí bàbá Tinubu yọ, pé gbogbo gómìnà Nàìjíríà ló pín owó ẹ̀ o, pé wọ́n pín mọ́ra ọwọ́ lé o, kò sí nínú àkáǹtì Nàìjíríà o, àbí àkáǹtì ìrànlọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà. Ẹ̀kọ́ tí Olúwa rán mi sílẹ̀ nínú àìwẹ̀ mi ọjọ́ pípẹ́
láti mú wá sí òpin lónìí láti jẹ́ iṣẹ́ orílẹ̀-èdè. Ẹ kọ́lẹ̀ pé àṣírí sọ́sídì tí Tinubu yọ pé ìdí tí mi ò fi ráriwo nìyẹn pé gbogbo gómìnà ló pín owó yẹn tí wọ́n ń ná lápò wọn pé ìdí ilé epo tí mo rí lórí wọn nìyẹn. Ẹ wá gbé eléyìí sí mo rí Wike àti Akpabio wọ́n wà lórí orí àtàn ńlá dustbin. Mo wá béè pé kí ni Wike àti Akpabio ń ṣe lórí àìtàn ńlá ẹ̀ pẹ̀lú aṣọ tí ò dáa. Ọlọ́run àwọn ọmọ ogun sọ fún mi pé ọjọ́ ọ̀la wọn ni mo rí ní Nàìjíríà tó ṣèlú. Wípé ìjọba tó ń lọ lọ́wọ́ yìí ó máa lò wọ́n gẹ́gẹ́ bí use and dump àwọn ohun èlò àgbéjùsílẹ̀ lẹ́yìn election 2027 tó bá máa wá sáyé. Ẹ̀kan tí mo wí ilẹ̀ kò ní í sí ọjọ́ Akpabio mà kò dẹ̀ ní í sí ọjọ́ Wike. Ẹ̀kọ́ lẹ́sẹ̀ mọ̀ pé mo sọ ti Trump láìpẹ́ pé ó ń bọ̀ wá gbé wàhálà kan níbi tí ó affect Nàìjíríà. Bó tiẹ̀ jẹ́ pé àwọn wòlíì Nàìjíríà àti Bẹ́ńbẹ́yẹkẹ TV Fásùgbà àtàwọn èèyàn rẹ̀ sóló kínní tán ni mò ń sọ ìran tó ń dẹ́rùn báyàn. Mìkáyà lèmi o, Mìkáyà ni mí. Ẹ̀kọ́ ohun tí mo sọ yìí lẹ̀. Eléyìí tí ìjọba Ọ̀ṣun mo ti sọ síwájú o. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun sọ fún mi pé ohun méjì ló lè jẹ́ kí Adeleke ó padà wọlé lọ́sùn. Èkíní, bóyá àánú Ọlọ́run lè ṣe. Lẹ́yìn yẹn kẹ́gbàgbé pé Adeleke yóò tún padà wọlé lọ́sùn o. Èkejì, bóyá ó padà sí ẹgbẹ́ APC tó jẹ́ pé òun lé APC fà sílẹ̀. Nǹkan méjì tó wà níwájú ẹ̀ tó lè fi padà wọlé lọ́sùn nìyẹn. Àwọn wòlíì rẹ̀ lè tán o ṣùgbọ́n mo rí i pé kò jó mọ́. Ẹ jẹ́ káwọn wòlíì tó súnmọ́ kán rí mẹ́sẹ̀jì ká bá gbàdúrà bóyá Nasiru torí láìpẹ́ wá yí irọ́ ńlá kan mọ́. Federal government máa tán pé àwọn wà lẹ́yìn lójijì wọ́n padà lẹ́yìn ẹ̀. Ní ilẹ̀ Yorùbá àṣehò mi ò rí àṣẹ ẹgbẹ́ PDP mọ́ nílẹ̀ Yorùbá for now. Ní ìjọba lẹ́yìn ìgbà tí ìjọba wọn bá parí tá bá wọ 2027 election tá bá dìbò tán mi ò rí ìjọba PDP ní ilẹ̀ Yorùbá for now. Mi ò lè mọ̀ lẹ́yìn ìgbà tí Tinubu bá parí o mi mọ̀ but for now lọ́dún mẹ́rin tó kù tó tún wà wájú tán fẹ́ dìbò tán bá máa dì tọ́lọ́run bá ní àdì torí títí di ìsinyìí Ọlọ́run sọ pé ìṣẹ̀lẹ̀ kan sì wà lójú ọ̀run pé ìṣẹ̀lẹ̀ yẹn ló máa sọ bóyá election 2027 máa wà àbí bí ò ní wà bóyá ẹni tó máa wọlé àbí ẹni tó ní wọlé pé mi ò gbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan kan sọ ìran election 2027. Ìyẹn ti gómìnà Adeleke. Èkejì nípa ti Ọ̀ṣun ní ọjọ́ tí bàbá Bísí Àkàndé ti ń ṣe bàbá lọ́ṣun kò fẹ́ẹ̀lì rí ṣùgbọ́n ẹ má jẹ́ tàn yín nípa yíyàn gómìnà ní APC ní èyí tí wọ́n fẹ́ yàn yìí àdúrà lẹ máa gbà sí bàbá Bísí Àkàndé kó má fẹ́ẹ̀lì. Ọ̀nà kan ṣoṣo tí ò dẹ̀ nígbà fẹ́ẹ̀lì ni pé tí ò bá ti yan ẹni tó jẹ́ pé torí kóun lè ṣe gómìnà lòun ṣe darapọ̀ mọ́ APC tí ò bá ti yàn kò ní mí ṣe ẹ̀. Bọ̀ tó bá ti lè support ẹni tó jẹ́ wípé torí kóun lè ṣe gómìnà lòun ṣe wọ APC tí APC wá gbàgbọ́ pé ara wọn ni tán wá fún ní tíkẹ́ẹ̀tì gómìnà yóò wọlé ṣùgbọ́n bàbá Bísí nọ́mbà 1 ni yóò sìnkú bàbá Bísí Àkàndé 2 òun ni yóò wó ìjọba APC ní Ọ̀ṣun. Ẹ jẹ́ káwọn ọmọ Ọ̀ṣun state kí wọ́n gbọ́ mẹ́sẹ̀gì níwájú ọba àwọn ọba tá bá ti lè ṣí tá lọ mú ẹni tó jẹ́ pé
from ẹgbẹ́ kan ló fi wọ APC kì í ṣe pé ọmọ APC in the origin APC lọ́sùn ti miss ẹ̀ wọ́n á dẹ̀ regret for life ẹ lọ kọ́lẹ̀ bàbá Bísí Àkàndé máa regret kó ṣe àṣetìrí ṣùgbọ́n yóò regret eléyìí pé torí mo rí pé PDP àti BTP umbrella àti umbrella ló ń contest lọ́sùn state mo rí kí ló dé tí PDP àti PDP contest gómìnà Olúwa sọ pé ẹni tí APC máa gbé pé PDP ní inú ṣùgbọ́n torí kóun ó lè di gómìnà kí APC ó lè gbé òun ló ṣe cross lọ́bẹ̀ pé ó sì máa padà wọ ẹgbẹ́ APC lọ́sùn ó ti ṣe gbogbo ètò kò sí tó lè yẹ o àfọlọ́ nìkan o ẹ̀kọ́ ilẹ̀ ìkan tó ló wá ní kí n sọ fún state nìyẹn ó dẹ̀ máa jẹ́ ìjọba tí jẹ́ pé tó bá wọlé yóò kó Ọ̀ṣun lẹ́rú yóò dẹ̀ gbadé lórí àwọn gómìnà and yóò dẹ̀ rí dájú pé òun gbẹ̀san gbogbo ohun tí àwọn aṣáájú gómìnà tẹ́lẹ̀ ti ṣe ẹ lọ kọ́lẹ̀ nǹkan mẹ́ta ni eléyìí tí bàbá wa Oríyọmí Hasan ẹni tó ní ayé àtọ̀ ní ká gbàdúrà fún Oríyọmí Hasan wọ́n fẹ́ ròpù ẹ̀ lọ́dún tá a fẹ́ mú yìí kí Ọlọ́run kó jọ gbogbo ọ̀nà tí wọ́n bá gbà àtòṣèlú àtòkùkù kọ́ Ọlọ́run yí ìmọ̀ wọn padà ní ìtẹ̀síwájú mo sọ ti Kánú mo sọ ti bàbá wa Sowore kí gbogbo àwọn ọmọ Ọlọ́run pátá kí wọ́n dìde kí wọ́n gbàdúrà fún Sowore Olúwa àwọn ọmọ ogun sọ fún mi pé Sowore ò ṣèèfù o nínú ìjọba yìí o ìjọba ọdún mẹ́rin tí bí Tinubu bá máa padà wọlé o láàárín àkókò yìí sí 2027 pàápàá pé Sowore ò safe àwọn wòlíì tó bá ń sọ fún wọn lè lọ gbàdúrà bóyá Násírì bóyá Ọlọ́run ni ó ń gbanú ẹ̀ sọ̀rọ̀ bóyá kì í ṣe Ọlọ́run eléyìí ti Sowore ní ẹ̀kẹta ẹni tó ní ayé àtọ̀run ní kí wọ́n jẹ́ kí Arẹ́gbẹ́ṣọlá lọ́sùn orí mẹ́sẹ̀gì Arẹ́gbẹ́ṣọlá náà ewu ńlá wà wájú òkùnkùn súnúwájú ẹ̀ biribiri kí wọ́n gbàdúrà kó náà dẹ̀ ṣọ́ra kò safe wọ́n dọdẹ rẹ̀ ohun tó ṣẹlẹ̀ sí Bọ́lá Ìgè kò ní ṣẹlẹ̀ sí o ìyẹn fún ti Arẹ́gbẹ́ṣọlá ní ìtẹ̀síwájú eléyìí mo fi ń sọ eléyìí ẹni tó ní ayé àtọ̀run ní kí n sọ fún Ambode kó gbàdúrà ọjọ́ rẹ̀ sì wà ní Nàìjíríà tí ó padà wá tàn ogun lè pọ̀ kó gbàdúrà ní ìtẹ̀síwájú ní orí ìran yìí rí bọ̀ mo rí ìran yìí lẹ́ẹ̀kan sí Sàràkí kó má sákàkiri kó dúró níbikíbi tó bá wà Ọlọ́run àwọn ọmọ ogun sọ fún mi pé òun padà bọ̀ láti ó lè ní aláìlẹ́mìí kó lè ní àwọn nǹkan míì ò ṣùgbọ́n mo rí ìràwọ̀ rẹ̀ náà ní Nàìjíríà ó sì padà tí kò bá ti pa ó sì padà tàn lórílẹ̀‐èdè ó ti padà dìde padà ní ìtẹ̀síwájú eléyìí ti ìlú Èkìtì state number 1 ẹ̀kọ́lẹ̀ Nasiru Israel Olúwagbémidìde lórúkọ mi my number remain the same 08038030562 mi ò sá mo sọ eléyìí kí gbogbo ayé ó lè gbọ́ eléyìí fún ti Èkìtì mo rí Masigan tó ti Kogi wọ ìlú Èkìtì ẹ sọ fún gómìnà Èkìtì kí wọ́n mẹ́sùọ̀ yìí pé kí wọ́n tó dìbò àti lẹ́yìn ìdìbò kíjọba rẹ̀ tó parí gbogbo pílánì kí àwọn agbésùnmọ̀mí ó lè wọlé sí Èkìtì
láti Èkìtì wọlé Yorùbá kí wọ́n dé gbogbo ibodè kan dẹ̀ gbàdúrà káwọn ìránṣẹ́ Ọlọ́run tó yí wọn ká. Wọ́n fẹ́ gba Èkìtì wọlé láti ṣiṣẹ́ káwọn agbésùnmọ̀mí àwọn Fúlàní. Ẹ kọ ìran yìí sílẹ̀ láti fi ba ìjọba Abíọ́dún Oyèbánjọ ọmọ Ọlọ́run tó wà bẹ́ẹ̀ jẹ́. Ìyẹn fún ti ète òkùnkùn àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ ní Nàìjíríà. Eléyìí fún ti gómìnà Abíọ́dún. Gómìnà Èkìtì àti dẹ́pútì ojúlówó ọmọ Ọlọ́run làwọn méjèèjì. Ṣùgbọ́n gómìnà Èkìtì ò ní lè ṣiṣẹ́. Yóò wọlé lẹ́ẹ̀kejì, kò sí ní tí yóò yí, kò sẹ́ni tó lè gbà. Ọlọ́run dìídì destiny ẹ̀ láti ṣe ni. Mi ò lè wá sọ ọ́ tó bá wọlé kí Ọlọ́run kó jọ́ o, kó parí ẹ̀ kó má kú sórí àlééfà, kí gbákejì ẹ̀ náà má dẹ̀ kú lágbára Ọlọ́run. Ṣùgbọ́n pé kò ní wọlé lẹ́ẹ̀kejì yẹn yóò wọlé torí ọmọ Ọlọ́run ni. Ilé Olúwa àwọn ọmọ ogun sọ fún mi ò mọ̀ wọ́n rí o. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ọmọ Ọlọ́run tó mú ọba Áhábù, Jèhóṣáfátì ní gómìnà Èkìtì. Ṣùgbọ́n ó mú Héródù fi ṣọ̀rẹ́. Àwọn gómìnà tí ó ṣe tẹ́lẹ̀ tí wọ́n bá ṣèjọba, àwọn ló máa kó bá ìjọba ẹ̀ tí gbogbo èèyàn á fi rò pé kò ṣiṣẹ́ lÉkìtì. Torí àwọn tó wà nínú ìjọba yẹn, àwọn náà ló dẹ̀ gbé débẹ̀, that is all. Ní ìkẹyìn, àwọn gómìnà méjì tó wà níwájú ẹ̀ tó yí ká yìí, àwọn méjèèjì ń tájẹ̀tì ìgbà tó bá máa parí kólúkúlùkù ó lè ní candidate tí wọ́n fẹ́ provide lẹ́yìn ìjọba rẹ̀. Ibẹ̀ ni wàhálà wọn yóò ti bẹ̀rẹ̀. Ẹni ìkíní á fẹ́ provide, ẹni ìkejì á fẹ́ provide. Ibẹ̀ ni wàhálà wọn yóò ti bẹ̀rẹ̀. Ibẹ̀ ni tébùrù oúnjẹ wọn yóò ti dàrú gẹ́gẹ́ bí tẹ́ni tó láyé àtọ̀run mú mi rí. Mi ì dẹ̀ ní sọjú bẹ́ẹ̀ yẹn lọ. Ṣùgbọ́n kí àwọn ọmọ Ọlọ́run ó gbàdúrà fún gómìnà Èkìtì ọmọ Ọlọ́run àti igbákejì ẹ̀. Ní ìtẹ̀síwájú, nígbà tí gómìnà Èkìtì bá wọlé, kẹ́ ẹ lè mọ̀ wípé wòlíì Ọlọ́run ọ̀gá ògo ni mí. Yóò gbé ìgbésẹ̀, yóò ṣẹ́ǹjì gbogbo kábínẹ̀tì. Kábínẹ̀tì tí ó máa wá ṣẹ́ǹjì, àwọn tí ò tiẹ̀ ṣiṣẹ́ fún pátì gangan làwọn gómìnà àtijọ́ yẹn yóò gbé wọlé láti favour wọn. Àwọn tó ṣiṣẹ́ fún pátì táwọn bá gbàdúrà dáadáa, wọn ò ní rọ́lá ìjọba ọdún kẹrin tó ń bọ̀ yẹn jẹ. Ẹ kọ́lẹ̀ kẹ́ ẹ lè mọ̀ pé bóyá wòlíì ni mí, bóyá mi ṣe wòlíì ọ̀gá ògo. Eléyìí ti dẹ́pútì, mi ì ní lè sọ ohun Olúwa ti dẹ́pútì ní ìjìnlẹ̀ tán nítorí ìdí kan. Dẹ́pútì wọn, kí gbogbo àwọn ọmọ Ọlọ́run ó gbàdúrà. Ogun àkọ́kọ́ ti ṣẹ́, ogun replacement ti ṣẹ́, ogun kan tó kù, ogun tó lè mú kí ènìyàn wà ní ipò igbákejì kó kàjẹ́ orúkọ nìkan la máa fi pè é. Gbogbo ẹ̀tọ́, gbogbo ojúṣe fáìlì ẹ̀ kó má síwájú ẹ̀, kó jẹ́ bìmí láti máa ṣe. Ká gbàdúrà fún kógun bí ó má jà níwájú ẹni tó láyé àtọ̀run. Ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ Ọlọ́run orí mẹ́sẹ̀gì yìí. Bọ́ mo mọ̀ pé ẹni tó sọ ogun àkọ́kọ́ yóò tún sọ eléyìí. Tàǹgọ̀ mi ì kúkú mẹ́ni kankan nù wọn. Bọ́ mi ì ní sọ́jù bẹ́ẹ̀, màá tọ́jú ètò kù torí ìdí kan. Eléyìí tí ilẹ̀ Yorùbá, àwọn ọmọ Ọlọ́run ẹ gbàdúrà fún Sunday Igboho. Sunday Igboho ọ̀tá rẹ̀ ti há. Wọ́n fẹ́ pa lẹ́nu mọ́. Kò dẹ̀ sí nǹkan ṣoṣo tán fẹ́ fi pa lẹ́nu mọ́ nípa ilẹ̀ Yorùbá nation. Òun ni wípé wọ́n fẹ́ pa lẹ́nu mọ́ láti sọ pé ọmọ wa ló wà ń bẹ̀, ẹjọ́ parí kẹ́ tó máa sọ̀rọ̀. Ṣùgbọ́n tí ó bá rí bẹ́ẹ̀, àgbà tí yóò bá wá padà sọ̀rọ̀, wọ́n á ti kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ òfin àti onírú ẹ̀sùn kọ lẹ́sẹ̀. Ẹ jẹ́ á gbàdúrà fún Sunday Igboho lábẹ́ bó ti wù kí ó rí. Eléyìí tí
mo bẹ̀ gbogbo àwọn ọmọ Ọlọ́run kárí ayé, ẹ gbàdúrà fún mi. Àwọn olórí wa nínú ìjọ Àpọ́sítélì ti Kristi wọ́n ń lépa ẹ̀mí mi, wọ́n fẹ́ pa mí. Kí ni mo dẹ̀ sọ? Ìjọ yẹn ó bẹ̀rẹ̀ sí í pín sọ́nà mẹ́ta mẹ́rin. Mo dẹ̀ rí i pé ìpínyà wa yẹn ti pọ̀ jù ni mo fi ń bá wọn sọ̀rọ̀ pé ká ṣe ìkan. Bóyá lọ́nà tó bí wọn á nú ni a torí ẹ̀rọ ikú sí mi, tá fẹ́ pa mí, tá lépa mi. Kò sí ní tá fi lépa mi tán. Kí gbogbo ọmọ Ọlọ́run lágbàáyé ẹ gbàdúrà fún mi. Kí àwọn olórí mi níjọ CAC má lè rí mi pa. Kẹjọ torí Ọlọ́run, wọ́n dọdẹ mi, wọ́n lépa, kò sí ní tá fi lépa mi. Bóyá ọ̀nà tí mo gbà bá wọn sọ̀rọ̀ ló bí wọn nú. Ṣùgbọ́n kí wọ́n máa pín ìjọ sọ́nà mẹ́ta mẹ́rin, it is unfair. Ẹ gbàdúrà fún mi. Eléyìí o, mo ti sọ sẹ́yìn fún ti Trump, ogun tó fẹ́ gbé dìde sí Nàìjíríà. Ọba àwọn bá ní kí n sọ fún gbogbo ọmọ Nàìjíríà, ọ̀nà méjì ni Olúwa ní ẹ gbà fi ṣẹ́ ogun Trump. Ọ̀nà ìkíní, kí Tinubu má reply rẹ̀ àtijọba rẹ̀. Káńkà wò pé gbogbo ohun tó sọ yẹn àwàdà kirikiri ni. Pé tá a bá ti reply rẹ̀, wọ́n ṣẹ́ ogun àkọ́kọ́. But tá a bá reply rẹ̀ pé yóò wọlé sí Nàìjíríà lára, kò sọ́nà tí ẹ gbà. Ọ̀nà ìkejì, ẹni tó ní ayé àtọ̀run ní kí n sọ fún bàbá Tinubu, ogun tí Trump gbé dìde sí Nàìjíríà kì í ṣe ogun Nàìjíríà, ogun Muslim ticket, ogun Christianity ni. Christian ni mí o, mi ò dẹ̀ support Muslim ticket. Ṣùgbọ́n ohun tí ẹni tó ní ayé àtọ̀run fi hàn mí, ogun tí Trump gbé dìde, wọ́n fẹ́ fi ja ìjọba Tinubu lógun fún torí ẹlẹ́sàn 2027. Ogun Christianity ni, kì í ṣe ogun Nàìjíríà. Ogun Nàìjíríà bandits ò tó kankan. Wọ́n fẹ́ lò láti ja ogun Muslim ticket gẹ́gẹ́ bí ohun ìjà wọn káwọn Kristẹni. So kí Tinubu wo ohun tó bá lè ṣe nípa ọ̀rọ̀ Muslim ticket. Yóò lé o, yóò dẹ̀ fún ní wàhálà, ṣùgbọ́n wàhálà wà. Ìyẹn ìkejì nípa ogun Trump. Ogun ẹ̀kẹta, lẹ́yìn ìgbà tí Nàìjíríà bá ń dá Trump lóhùn, Trump máa gbé ìgbésẹ̀ kan láti implicate àwọn ọmọ Nàìjíríà káàkiri ní USA. Nítorí ìdí èyí, kí gbogbo àwọn ọmọ Ọlọ́run ká gbàdúrà kí Ọlọ́run bá wa gba ìjọba kúrò lọ́wọ́ Trump, kó bì ṣubú. Torí mo rí àgbá drum omi tó ṣubú níwájú ẹ̀. Olúwa sọ pé tí ò bá padà láti jáwọ́ lórí ọ̀rọ̀ Nàìjíríà láti gbógun tiwa, ipò máa bìjọba rẹ̀ ṣubú. Ẹ kọ́lẹ̀. Ẹ jẹ́ kí mẹ́sẹ̀jì ó dọ́dọ̀ àwọn ará ìlú òyìnbó. Tá bá lè bá ń túmọ̀ ẹ̀ lédè òyìnbó, ká bá ń túmọ̀ rẹ̀. Ìyẹn ti ìjọba Trump àti orílẹ̀-èdè Nàìjíríà. Finally, kí àwọn ọmọ Ọlọ́run ká gbọ́ eléyìí, ká bá mi pín sí ilẹ̀ Yorùbá. Mo dẹ̀ ń fi àkókò yìí bẹ̀ àwọn àyànfẹ́. Mo máa ń ṣe program kan ní Thursday tó parí ní December. Mo dẹ̀ ẹ̀ẹ̀kan ṣoṣo mo máa ń pín Bíbélì fún gbogbo àwọn ọmọ Ọlọ́run tó bá wá ní Thursday yẹn. Tọdún ìparí ní 25 December. Bí ẹnikẹ́ni bọ́lọ́run bá gbé ẹnikẹ́ni dìde láti ràn mí lọ́wọ́ láti ra Bíbélì pín fún tọdún yìí, màá dúpẹ́ lọ́wọ́ wọn. Eléyìí ṣohun Olúwa kì í tí mo sọ yìí o. Mo béèrè fún àwọn tó lè gbọ́wọ́ Mósè mi sókè àti àwọn olóore dídùn oníní dídùn ọlọ́rẹ fún ìgbà náà. Finally, ẹ gbọ́ eléyìí fún ohun tí mo fẹ́ sọ yìí. Ohun Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun tí màá fi dẹnu dúró. Mo rí ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn nílẹ̀ Yorùbá. Mo rí àwọn gómìnà, wọ́n wà ní ilé epo
wọ́n wà ní báǹkì, gbogbo àwọn gómìnà yẹn wà nínú báǹkì nílẹ̀ Yorùbá, wọ́n wá wọ aṣọ àwọn ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn. Ẹ jẹ́ mẹ́sẹ̀gì ó dọ́dọ̀ àwọn ọmọ Ọlọ́run. Ní ìtẹ̀síwájú, àwọn Àmọ̀tẹ́kùn kẹ́ wá wọ aṣọ Àmọ̀tẹ́kùn, wọ́n dúró síta, wọ́n wá gbé olóńgbò dání, cat, wọ́n wá fi ń ṣeré lẹ́nu, olóńgbò tó wà láàyè. Mo wá béèrè, Olúwa, kí ni ìtumọ̀ Àmọ̀tẹ́kùn, aṣọ Àmọ̀tẹ́kùn lára gómìnà àti olóńgbò lọ́wọ́ àwọn Àmọ̀tẹ́kùn níwájú báǹkì àtàwọn gómìnà níbà? Ọlọ́run àwọn ọmọ ogun sọ fún mi pé a time is coming, láti àkókò ẹ̀kọ́ ilẹ̀, wípé àwọn gómìnà ilẹ̀ Yorùbá yóò máa lo Àmọ̀tẹ́kùn group láti kó owó ìpínlẹ̀ jẹ. Àwọn Àmọ̀tẹ́kùn yóò máa lo ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn láti ja ìlú lólè. Yóò wá di olè gbé fún olè gbà. Àwọn Àmọ̀tẹ́kùn fúnra máa sọra wọn di èèmọ̀. Wọ́n máa fi ẹgbẹ́ yẹn jalè nílẹ̀ Yorùbá. Wọ́n máa fi lu jìbìtì. Àwọn gómìnà kan máa fi kó owó ìjọba ìpínlẹ̀ sí àpárá wọn. Ẹ jẹ́ mẹ́sẹ̀gì ó dọ́dọ̀ àwọn àyànfẹ́. Ẹ jẹ́ ó dọ́dọ̀ àwọn àyànfẹ́. Kí a dẹ̀ tó parí ọdún yìí, ẹ gbàdúrà dáadáa. Orí adé kan nílẹ̀ Yorùbá kó má jáde láyé. Sáàmù pé ọdún ọ̀hún ò pọ̀ mọ́, ṣùgbọ́n ká gbàdúrà kọ́lọ́run tó dẹ̀ ná lórúkọ, kọ́lọ́run ó yí májẹ̀mú yẹn kúrò. Ní ọdún 2026, ìjọba máa ṣe gbogbo nǹkan kan kó rọrùn láti àkókò yìí lọ, láti lè fi convince àwọn ọmọ Ọlọ́run, láti lè tọ́jú ìyá wọn dé ẹ̀yìn ìdìbò. Ẹ lọ wò ó. Àní ọdún 2026 yẹn gan, àwọn ìgbìmọ̀ kan máa dìde, wọ́n á gbé wàhálà protest ńlá kan dìde tó máa lágbára. Ní ìtẹ̀síwájú, kí n tó parí, ní ọdún 2026 tó ń bọ̀ lójú ọ̀nà yìí, ẹ kọ́ ilẹ̀ ní ọdún yẹn gan-an. Ìkan kan máa yí padà nínú ìjọba tó máa lágbára. Ẹ lọ kọ́lẹ̀. Ní ọdún 2026, ẹni tó ní ayé àtọ̀run ní kí n sọ fún gbogbo àwọn ọmọ Ọlọ́run ní 4th, 2nd, 3rd kí wọ́n gbàdúrà lórí ọdún yẹn pé kí Olúwa kí ó jọ̀ọ́ kó fi àánú mú wa la ọdún yẹn kọjá. Ọdún yẹn, ìyìn tó wà nínú ẹ̀, ìtura àti ẹ̀bùn tó wà nínú rẹ̀ ó kéré ju ìjì tó wà nínú ẹ̀ lọ. Ká gbàdúrà dáadáa. Gbogbo orin tí mo dẹ̀ ń gbọ́ ní ọdún yẹn t'Olúwa ní kí n kọ wọ ọdún yẹn pẹ̀lú èmi àtàwọn èèyàn mi. Nínú àánú rẹ̀ Bàbá ṣàánú mi o. Àánú nìkan ò ní mo bẹ̀bẹ̀ fún. Bó jẹ́ támúyẹ èmi kò ní Olúwa. Bàbá jọ̀ọ́ ṣàánú fún mi. Káwọn èèyàn béèrè fún àánú. Ohun t'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun rán mi nìyẹn. Finally, ká dẹ̀ gbàdúrà ní ọdún yẹn fún ìyàwó bàbá Adébóyè àti ìyàwó bàbá Kúmúyì. Lórúkọ Olúwa, wọn ò ní sìnkú ìyàwó o, àwọn náà dẹ̀ ní kú o. Mo rí ìran yẹn ju bẹ́ẹ̀ lọ bọ̀ bí mo ṣe lè sọ nìyẹn. Finally, Ọlọ́run àwọn ọmọ ogun ní kí n sọ fún gbogbo ayé pé àwọn olórí mi nínú ìjọ CAC tí wọ́n bá mọ̀ wípé lóòótọ́ àwọn ò ṣàgbèrè nínú ìgbéyàwó, kí wọ́n dúró níwájú ìyàwó wọn, kí wọ́n fi Bíbélì búra pé lọ́jọ́ tán ti wọnú ìgbéyàwó àwọn ò ṣàgbèrè nínú ìgbéyàwó yẹn o. Ká dẹ̀ búra níwájú ọ̀tá pé lẹ́yìn tán bá ṣe láàrin ọdún mẹ́ta tí gbogbo wọn ò bá ti kú pé òun Ọlọ́run ò sí lókè mọ́. Ẹ̀yin ọmọ Ọlọ́run, mo gbàdúrà fún gbogbo ẹ̀yin àyànfẹ́ tẹ́ bá mi pín mẹ́sẹ̀gì fún gbogbo àwọn ọmọ Ọlọ́run àti gbogbo ẹ̀yin station tí ẹ̀ ń bá mi pín mẹ́sẹ̀gì mi. Mo gbàdúrà fún yín. Májẹ̀mú inú igbó àtàngẹ́lì tí ọba àwọn ọba tí mo ti wà níwájú rẹ̀ láti ọjọ́ yìí, ó wípé aginjù ò ní mọ dí ìran yín, odi ogun ò ní mọ dí ayé yín.
gbogbo ibi tí ẹ jẹ́ kí mẹ́sẹ̀gì ó rìn dé láyé ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ bá mi pín dé ìràwọ̀ àti ògo yín yóò rìn kọjá bẹ̀. Ohun tó máa jẹ́ ká pàdánù ayérayé ká jèrè ayé nìkan Ọlọ́run ò ní jẹ́ ó ṣẹlẹ̀ sí wa. Ẹ dẹ̀ gbàdúrà fún mi náà kí n má dalẹ̀ Ọlọ́run, kí n má dẹ̀ dalẹ̀ májẹ̀mú ẹ̀, kí n má dẹ̀ parí ìrìnàjò mi sínú ẹ̀sìn. Àtèmi àtàwọn ọmọ mi àtaya mi àtàwọn ọmọ Ọlọ́run tó gbàgbọ́ nínú ìpè mi àtorílẹ̀-èdè yìí kí Ọlọ́run ó fi àánú bẹ̀ wá wò. Kí ilẹ̀ Yorùbá má fi àbámọ̀ parí ìrìnàjò wa. Kọ́lọ́run dá sílẹ̀ Yorùbá kó dẹ̀ bá mi dá sọ̀rọ̀ CAC, kó dá sọ̀rọ̀ àwọn ọmọ Ọlọ́run. Thank you. Èyí tó kù nínú àsọtẹ́lẹ̀ yìí a máa gbé di àkókò ọdún. Thank you. Ẹ bá mi pín mẹ́sẹ̀gì láti ibẹ̀ dópin fáwọn ọmọ Ọlọ́run. My name remain the same. Israel Nasiri Olúwagbémidìde. My number remain the same. 08038030562. Thank you gbogbo ẹ̀yin ọmọ. Ti rí ohun tí a mú wá fún wa lénìí. Ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV. Ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa. Ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀.